ẹ̀yin àfà tẹ́ ti Muyideen lẹ́yìn ṣé lè face problem yìí ṣé lè face ẹ̀ ṣá ṣé lè face ẹ̀ mo béèrè ṣé any capacity any power láti face ẹ̀ níbi tọ́rọ̀ ń lọ yìí ibi tọ́rọ̀ ń lọ yìí wọ́n máa dé iléeṣẹ́ MTN. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n àwa náà á wò a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí Òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lè máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí Òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lẹ́ni ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lẹ́ni ó yá ẹ wá lọ wò. gbogbo ìyá yé àwọn ará ìlú òyìnbó ti bínú tán àwọn tó wà ní diaspora tí wọ́n jẹ́ first Agbala Gabriel wọ́n ti bínú tán yé ibi tí wọ́n ti ń ṣe mítì lélẹ́yìí o wọ́n láwọn máa arrest Muyideen yéé Muyideen ni wo bí tó bá rẹ̀ dé wo bí tí wọ́n tiẹ̀ dé àwọn eléyìí ò ní gbọ́ wọn nígbà ẹ̀yẹ̀yẹ̀ àwọn eléyìí ò ní gbọ́ wọn nígbà Muyideen ṣọ́ra yẹ lóde ibi tó ti ń ṣe mítì rẹ o ibi tó ti ń ṣe mítì ni o wọ́n láwọn ò ní gbà wọ́n láwọn máa arrest Muyideen kódà wọ́n ti kọ lẹ́tà sí Nàìjíríà ẹ̀yin náà ẹ gbọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ mítì tó ṣe Allahu Akbar. Agbala Gabriel láti kọ́lé fún Muyideen then pẹ̀lú gbogbo wàhálà tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni pé tí Muyideen sọ pé òun pé wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ ni wọ́n ṣe gbogbo ẹ̀ ni tó ń parọ́ káàkiri then ó surprise mi then ní tiwa o tèmi fúnra mi pẹ̀lú àwọn tó wà ní tẹ́lẹ̀ àti sọ fún lọ́ọ̀yà àwọn ti kọ lẹ́tà sí àwọn SSS wọ́n take over case yẹn so that wọ́n lọ arrest Muyideen tó bá ti arrest ẹ̀ àwọn tó ní àkáǹtì wọ́n arrest wọn then man tó wà ní US wọ́n invite ẹ̀ tó rìkọ́ọ̀dù kìíní ẹ̀ wọ́n invite ẹ̀ then wọ́n lọ sí MTN wọ́n dẹ̀ connect fóònù tó fi sọ̀rọ̀ so that wọ́n lè mọ voice ẹ̀ tó sọ̀rọ̀ time tí wọ́n sọ̀rọ̀ fóònù tí wọ́n fi sọ̀rọ̀. Muyideen ṣó ń gbọ́ ṣé wọn náà gbọ́ wọ́n ní kí wọ́n arrest àwọn tó ní account wọ́n máa arrest Muyideen wọ́n máa tún wá gbé àwọn tí wọ́n ní account tó send sí Mr. Kehinde Muyideen ṣó ti rí obi tí wọ́n tiẹ̀ dé ìwọ náà wọ́n lè ti pọ̀jù irú tó ń pa mọ́ Agbala Gabriel yẹn ti pọ̀jù náà irú tó ń pa mọ́ ní Agbala Gabriel yẹn ó ti pọ̀jù Agbala Gabriel ò dẹ̀ sọ kọ́kọ́ Agbala Gabriel wọ́n jáde kí wọ́n sọ anything lórí ẹ̀ but ìwọ àwọn èèyàn interview ẹ̀ lẹ́mẹ̀wàá bẹ́ẹ̀ ló parọ́ pásítọ̀ yẹn ló parọ́ mọ́ pásítọ̀ yẹn ló parọ́ mọ́ nǹkan tó pa pásítọ̀ yẹn ti pọ̀ jù náà ṣe ti rí ibi tí wọ́n ti ẹ̀ dé báyìí Muyideen àwọn tí wọ́n interview ẹ̀ wọ́n lè gbẹ́ kalẹ̀ o ibi tó ti lọ gbé ọ̀rọ̀ yẹn ní agbára o àwọn lọ́yà ti kọ lẹ́tà sí SSS o Muyideen wo àánú mi sì ń sí ọ ẹ̀mí ò lè gbé o Muyideen àwọn tí wọ́n tiẹ̀ wo ó máa tiẹ̀ dé ẹnu ẹ̀wọ̀n báyìí ó dẹ̀ máa padà ayé ẹ̀ lẹ́nu ìwọ náà gbọ́ náà bọ́ọ̀ kan tí wọ́n sọ jẹ́ ń dá padà sẹ́yìn wọ́n láwọn máa arrest àwọn tó ní account number tó send Muyideen tiẹ̀ ti ta o ìwọ náà gbọ́ Muyideen. then ó surprise mi then ní tiwa o tèmi fúnra mi pẹ̀lú àwọn tó wà ní tẹ́lẹ̀ àti sọ fún lọ́ọ̀yà àwọn ti kọ lẹ́tà sí àwọn SSS wọ́n take over case yẹn so that wọ́n lọ arrest Muyideen tó bá ti arrest ẹ̀ àwọn tó ní àkáǹtì wọ́n arrest wọn then man tó wà ní US wọ́n invite ẹ̀ tó rìkọ́ọ̀dù kìíní ẹ̀ wọ́n invite ẹ̀ then wọ́n lọ sí MTN wọ́n dẹ̀ connect fóònù tó fi sọ̀rọ̀ so that wọ́n lè mọ voice ẹ̀ tó sọ̀rọ̀ time tí wọ́n sọ̀rọ̀ fóònù tí wọ́n fi sọ̀rọ̀ gbogbo kan yeye so that ká lè ní fact
gbogbo àwọn àfáà tí wọ́n ń support èké àtàwọn wòlíì tí wọ́n ń support èké anybody tó bá ti wà láìpẹ́ tó dá sí kó jìyà ẹ̀. Then olórí ẹ̀dẹ̀ ni pé wọ́n ní wọ́n fẹ́ ta ilé pé wọ́n lọ tà tí wọ́n ń support ẹ̀. There was a man tó sọ pé ìgbà tí pé mú ìdí nì pé ó bẹ́tà àwọn kan tó wà ní US. Then tí ọ̀pọ̀lọ ò pé tí ò dẹ̀ yé tó pé irú mú ìdí yẹn tó bá ń gbé irú ẹ̀ tó bá wà ní ìlú òyìnbó bí ìsáyédà tó wà ní home ọ̀pọ̀ wà lẹ́wọ̀n irú ẹ̀ ò lè gbé ní society ní bó ṣe ń ṣe yẹn. Torí alágbèéní tó máa ń bẹ̀rẹ̀ tó wà ní jẹun ní òun tó wá ní pé ìdájọ́ bẹ́ẹ̀ kó nílẹ̀ ní ọ̀sẹ̀ wọ́n fi ń sọ̀tọ̀ fún ọgbọ́n fi ń sọ lẹ́nu máa lè máa ń dùn pẹ̀lú gbogbo àwọn àfáà tó lẹ̀ jẹ́ pé tí wọ́n fi jẹ́ àfáà Ọlọ́run ará àwọn àfáà tó jẹ́ àfáà Ọlọ́run because gbẹ̀sìn má gbẹ̀sìn kì í ṣọ̀rọ̀ jà ilé ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Àwa tá a dáwó fún Muyideen a kì í ṣe Muslim but a dáwó fún gẹ́gẹ́ bí ènìyàn a fẹ́ ká rí gẹ́gẹ́ bí ìjẹ̀sìn bẹ̀tẹ̀ bá tún ẹ̀ pé ẹ fẹ́ ta ilé Muyideen owó wa a fẹ́ gbà sódà tí wọ́n ta ilé wọ́n dá owó fún ó wà ní rẹ́kọ̀d owó ikọ̀ tí mo fi transfer owó sí Àgbàlá Gabriel lọ́jọ́ yẹn ó wà ń bẹ̀ ìkọ́ náà dẹ́bi dé then kálẹ̀ fọwọ́dù rìsíìtì wa a fẹ́ gba owó wa tó bá ti tà kọ́ dá owó wa padà. That's the reason tí a ti wá fi mọ anything tí ẹ bá fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn sódà tó fọ́ ká tó rà dọ̀. Ó ṣe yẹ kó rí náà nìyẹn ìyẹn ọkọ mi wá pé wá lọ́pọ̀ èyí sì ní ìrọ̀lẹ́ èyí sì rárá wọn á ṣiṣẹ́ níta wà lórí ìdúró là ń gbà bàbá ní pé nǹkan bẹ́ẹ̀ kọ́ mọ̀ èmi ní kò sọ́pọ̀ ọ̀wọ́ tí wọ́n á lọ sí tẹ̀ ọ̀gá wá sí pé òun lè mú wa nínú tó bá gbé kiri owó tó bá ti di owó rẹ̀ sí ilé àkọ́kọ́ tó bá ṣe náà. Muyideen. Bluetooth mode. Bí tí wọ́n ti ẹ̀ dé Muyideen. Muyideen. Hey. Low battery, please charge. Ìbálòpọ̀ wọ́n pè on our information doesn't want it we need our money back that's what it is. Báwo lẹ ṣe ṣàràgbà? Bàbá tí ọ̀pọ̀ máa dalẹ̀ àwọn ìgbàdì bá wà padà. Conclusion ní orí mi ti ni pé a ti kọ lẹ́tà sí àwọn SSS pé kó investigate the matter so that wọ́n lọ. Ṣùgbọ́n wọ́n náà ti kọ lẹ́tà sáwọn SSS anytime from now Muyideen wọ́n lè arrest yẹ. Anytime for now wọ́n lè arrest yẹ. Muyideen wo bí tí wọ́n tiẹ̀ dé Muyideen wo bí tí wọ́n tiẹ̀ dé for God's sake. Kí ló fẹ́ fi irọ́ tó ń pọ́n pásítọ̀ yẹn kí ló fẹ́ fi ṣe Muyideen? Ó máa dúró irọ́ tó pọ́n pásítọ̀ yẹn ni ó ti pọ̀ jù irọ́ tó pọ́n wọ́n ti pọ̀ jù náà. Wọ́n náà gbọ́ conclusion wọn tí wọ́n conclude níbi meeting yẹn. Conclusion wọn tó ń conclude níbi meeting yẹn wọ́n náà gbọ́ Muyideen tún conclusion yẹn gbọ́. Muyideen kò sẹ́ni tó máa gbà ilẹ̀ o inú àzábàrọ̀ píkà làwákè òun máa ń la omi dáfì ń sórí Àgbàlá Gabriel tó ń wò yẹn. Àgbàlá Gabriel kì í ṣèyàn lásán akọ̀dé èèyàn l'Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ò ní jà ṣùgbọ́n àwọn tó wọ́n nífẹ̀ẹ́ máa jà wọ́n náà máa gbé àwọn tó nífẹ̀ẹ́ wọ́n náà máa gbé wọn dìde láti fi jà òun lélẹ́yìí o òun lélẹ́yìí tó rí báyìí. Àgbàlá Gabriel kọ́ ló fẹ́ arrest Muyideen báyìí o Àgbàlá Gabriel kọ́ kì í ṣe Àgbàlá Gabriel ló fẹ́ arrest ẹ o Àgbàlá Gabriel ò competition against Muyideen o. Gbogbo yín tẹ́ bá ti fẹ́ máa gbé news tì yẹn ẹ má sọ wípé Àgbàlá Gabriel ló fẹ́ arrest Muyideen o. Àwọn aráàlú òyìnbó ní diaspora tó ń dáwó ló fẹ́ arrest Muyideen lórí blackmailing àti defamation tó ń ṣe fáwọn èèyàn tó ń parọ́ máwọn èèyàn káàkiri. Muyideen obi tó bá yà rẹ̀ dé báyìí Muyideen lórí Muyideen ká chájà jọ o láti gbà tí wọ́n ń parọ́ mọ́ Àgbàlá Gabriel ṣé Àgbàlá Gabriel ṣubú kàkà kó ṣubú ó tún ga sí. Àgbàlá Gabriel ó ṣẹ̀ṣẹ̀ pé 1 million followers ní jò ní ìwọ náà wò nígbà tẹ́ bẹ̀rẹ̀ jà followers wọn tí wọ́n 1 million ṣùgbọ́n nísìn tó ń parọ́ mọ́ wọn ni followers Àgbàlá Gabriel wọ 1 million ṣó ti rí pé àkàndá Ọlọ́run ní Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ò bá jà tí ó sọ̀rọ̀ Ọlọ́run máa jà
Ọlọ́run máa jà Muyideen wá yí ẹ lóde báyìí àwọn ará lẹ́yìn bó ti dìde tán wọ́n ti kọ lẹ́tà sí àwọn SSS Muyideen ha gbogbo àwọn tí wọ́n interview ẹ káàkiri yẹn wọ́n lè gbé kalẹ̀ wàláhì wọ́n lè gbé kalẹ̀ Muyideen wàláhì tàláhì súnmọ́ bí lẹ́lẹ̀ la ilaha illallah wọ́n lè gbé kalẹ̀ wọ́n lè gbé kalẹ̀ advice tẹ̀ máa fún ẹ̀ sìn Muyideen òun ni pé gbogbo àwọn irọ́ tó pa yẹn tètè máa lọ wá evidence ẹ̀ kalẹ̀ o àwọn irọ́ tó pa tètè máa lọ wá evidence ẹ̀ kalẹ̀ tó o bá fi lè rí evidence ẹ̀ ọ kó tètè jáde kó máa kó àwọn irọ́ yẹn jẹ tètè jáde kó máa lọ kó àwọn irọ́ yẹn tètè máa lọ kó jẹ o èyí tó bá mọ̀ pé o ní evidence ẹ̀ lọ́wọ́ tètè lọ kó jẹ for your own sake ni o for your own sake ni o ìwọ náà gbọ́ conclusion wọn o gbọ́ nǹkan tí ìwọ náà gbọ́ conclusion wọn gbọ́ conclusion wọn báwo la ṣe ń sàràgbà. bàbá ojú ọkọ̀ máa ta lé àwọn ìgbà wà padà. conclusion ní orí bìtì ni pé a ti kọ lẹ́tà sí àwọn SSS pé kó investigate the matter so that wọ́n lọ arrest Muyideen. ṣé wọn náà ń gbọ́ wọn láwọn ti kọ lẹ́tà sáwọn SSS so that kí wọ́n lọ arrest Muyideen ṣe bá a pariwo mo sọ fún ẹ pé hey irọ́ tó ń pa yìí Muyideen ó máa kó bẹ́ẹ̀ wáyé tí wàá ṣe jáde parọ́ wípé Àgbàlá Gabriel ní báyàwó ẹ̀sùn irọ́ burúkú nìyẹn bàbá láyà defamation of character yàtàlì kìámọ̀ ni tó bá jẹ́ pé Àgbàlá ò bá kí ń ṣe ẹni Ọlọ́run ni láti bẹ̀ Àgbàlá lè jábọ́ tí gbogbo nǹkan Àgbàlá máa tú wàláì yes tí wàá kí ṣe pé Àgbàlá Gabriel jẹ́ ẹni Ọlọ́run ni irọ́ lálá tó pamọ́ yẹn wípé ó ń báyàwó ẹ̀sùn yẹn ìjọ Àgbàlá Gabriel lè tú ṣùgbọ́n lápò jẹ́ ẹni Ọlọ́run ló sì fi wà stand by torí pé Ọlọ́run kì í fi ti àwọn ẹni tiẹ̀ sílẹ̀ Ọlọ́run ní inna awliya Allah la khawfun alayhim wa lahum yahzanun Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ní Ọlọ́run la khawfun alayhim kò sí páyà kankan fún wọn wa lahum yahzanun kò dẹ̀ sí ìbànújẹ́ fún wọn kò sí páyà kankan fún Àgbàlá Gabriel kò sí ìbànújẹ́ kankan fún Àgbàlá Gabriel Àgbàlá Gabriel tún ní ìlọsíwájú sí ni ó tún ní ìlọsíwájú sí ni followers tún pọ̀ sí followers tún pọ̀ sí wọ́n náà wò sí ìwọ ló fẹ́ ọwọ́ rẹ̀ ìwọ ló ti fi ọwọ́ rẹ̀ àtẹnu báyìí ó ti fi kó bá rẹ̀ ó ṣe gíní ó ti fi kó bá rẹ̀ ẹ̀yin àfá tẹ́ǹtì Muyideen lẹ́yìn ṣẹlẹ̀ fèsì pọ́blẹ́mù yìí ṣẹlẹ̀ fèsì ẹ̀ṣà ṣẹlẹ̀ fèsì ẹ̀ mo béèrè ṣé ẹni capacity ẹni power láti fèsì ẹ̀ níbi tọ́rọ̀ ń lọ yìí wọ́n máa dé iléeṣẹ́ MTN no bóyá iléeṣẹ́ tó ṣàfi bóyá Airtel ló fi pè ní àbí MTN ṣá wọ́n máa dá àwọn iléeṣẹ́ communication wọ́n máa dé iléeṣẹ́ communication fún confirm investigation Muyideen tí ẹ ti ta o káì tí ẹ ti lápá o ẹyẹyàn ẹ wá pàdé mi lórí TikTok kẹwàá gbọ́ kí n play àwọn irọ́ tí Muyideen ti pa tó gbọdọ̀ ṣàtúnṣe lé lórí kí n play fún yín ẹ wá pàdé mi lórí TikTok nísìn lórí Yahya Gambari 001 lórí TikTok tètè lọ follow mi sìn ìwọ náà máa lè sọ̀rọ̀ tí wọ́n náà tó bá ti request wọlé sórí TikTok bá ti gbé wọlé wọ́n náà máa lọ wà lè ṣe opinion ẹ̀ ṣé kí wọ́n arrest àbí kán filẹ̀ elé tẹ̀ ti kọjá pé ṣé kí wọ́n arrest àbí kán filẹ̀ elé tẹ̀ ti kọjá bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọ́n máa gbé Muyideen kò sí náà àwọn máa gbé mítọ́wọ́ dídúró yìí o wọ́n máa gbé wàláì wọ́n náà gbọ́ ó tún gbọ́ àwọn eléyìí ò ṣeré àwọn tó ń wó yìí ò ṣeré fa àwọn eléyìí máa kí ń ṣe ẹnu lásán kọ́lá àwọn eléyìí o. fún Àgbàlá Gabriel láti kọ́lé fún Muyideen
then pẹ̀lú gbogbo wàhálà tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni pé tí Muyideen sọ pé òun pé wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ ni wọ́n ṣe gbogbo ẹ̀ ni tó ń parọ́ káàkiri then ó surprise then ní tiwa o tèmi fúnra mi pẹ̀lú àwọn tó wà ní tẹ́lẹ̀ àti sọ fún lọ́ọ̀yà àwọn ti kọ lẹ́tà sí àwọn SSS wọ́n take over case yẹn so that wọ́n lọ arrest Muyideen tó bá ti arrest ẹ̀ àwọn tó ní àkáǹtì fún arrest wọn then man tó wà ní US wọ́n invite ẹ̀ tó rìkọ́ọ̀dù kìíní ẹ̀ wọ́n invite ẹ̀ then wọ́n lọ sí MTN wọ́n dẹ̀ connect fóònù tó fi sọ̀rọ̀ so that wọ́n lè mọ voice ẹ̀ tó sọ̀rọ̀ time tí wọ́n sọ̀rọ̀ fóònù tí wọ́n fi sọ̀rọ̀ gbogbo kan jẹjẹ so that ká lè ní fact gbogbo àwọn àfáà tí wọ́n ń support èké àtàwọn wòlíì tí wọ́n ń support èké anybody tó bá ti wà láìpẹ́ tó dá sí kó jìyà ẹ̀ then olórí ẹ̀dẹ̀ ni pé wọ́n ní wọ́n fẹ́ ta ilé pé wọ́n lọ tà tí wọ́n ń support ẹ̀ there was a man tó sọ pé ìgbà tí pé Muyideen pé ó bẹ́tà àwọn kan tó wà ní US then tí ọ̀pọ̀lẹ̀ ò pé tí ò dẹ̀ yé tó mọ̀ pé irú Muyideen yẹn tó bá ń pé irú ẹ̀ tó bá wà ní ìlú òyìnbó ń bí ìsáyédà kó wà ní home ọ̀pọ̀ wà lẹ́wọ̀n irú ẹ̀ ò lè gbé ní society ní bó ṣe ń ṣe yẹn torí alágbèéní wọn máa ń bẹ̀rẹ̀ kó wà ní jẹun ní orí tó wá ní ilé ìgbà ní bẹ́ẹ̀ wọ́n ní rédíò station wọ́n fi ń sọ̀sọ̀ kúsọ tó fi ń sọ lẹ́nu àlè máa á dùn pẹ̀lú wọn gbogbo àwọn àfáà tó dẹ̀ jẹ́ pé tí wọ́n kì í jẹ́ àfáà Ọlọ́run ará àwọn àfáà tó jẹ́ àfáà Ọlọ́run because gbẹ̀sìn má gbẹ̀sìn kì í ṣọ̀rọ̀ ọjà ilé ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn àwa tá a dáwó fún Muyideen a kì í ṣe Muslim but a dáwó fún gẹ́gẹ́ bí ènìyàn a fẹ́ ká rí gẹ́gẹ́ bí ìjà ẹ̀sìn bẹ̀tẹ̀ bá tún pé ẹ fẹ́ ta ilé Muyideen owó wa a fẹ́ gbà so that wọ́n ta ilé yẹ then olórí ẹ̀dẹ̀ ni pé wọ́n ní wọ́n fẹ́ ta ilé pé wọ́n lọ tà tí wọ́n ń support ẹ̀ there was a man tó sọ pé ìgbà tí pé Muyideen pé ó bẹ́tà àwọn kan tó wà ní US then tí ọ̀pọ̀lẹ̀ ò pé tí ò dẹ̀ yé tó mọ̀ pé irú Muyideen yẹn tó bá ń pé irú ẹ̀ tó bá wà ní ìlú òyìnbó ń bí ìsáyédà kó wà ní home ọ̀pọ̀ wà lẹ́wọ̀n irú ẹ̀ ò lè gbé ní society ní bó ṣe ń ṣe yẹn torí alágbèéní wọn máa ń bẹ̀rẹ̀ kó wà ní jẹun ní orí tó wá ní ilé ìgbà ní bẹ́ẹ̀ wọ́n ní rédíò station wọ́n fi ń sọ̀sọ̀ kúsọ tó fi ń sọ lẹ́nu àlè máa á dùn pẹ̀lú wọn gbogbo àwọn àfáà tó dẹ̀ jẹ́ pé tí wọ́n kì í jẹ́ àfáà Ọlọ́run ará àwọn àfáà tó jẹ́ àfáà Ọlọ́run because gbẹ̀sìn má gbẹ̀sìn kì í ṣọ̀rọ̀ ọjà ilé ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn àwa tá a dáwó fún Muyideen a kì í ṣe Muslim but. ṣé ń gbọ́ ilé yóò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn o ẹ má sọ di ọ̀rọ̀ tó bá arrest Muyideen ẹ má sọ di ọ̀rọ̀ ẹ̀sìn o èmi gan mo support kí wọ́n arrest yẹ yes mo support kí wọ́n arrest Muyideen nítorí pé tí wọ́n bá arrest yẹ kò ní stop irọ́ pípa irọ́ tó ń pa má Agbala Gabriel ti pọ̀ jù kí ló dé ṣó fẹ́ bí má nìyẹn wó ni ṣó fẹ́ bí ṣubú ni gbogbo yín tẹ wà lẹ́yìn Muyideen ṣé tí Muyideen tó bá bí Agbala Gabriel wò àwọn ọmọ òrukàn tí Agbala Gabriel ń fìdí ṣé ilé fẹ́ máa fìdí wọn ni àwọn pọ́ ìyá àdúgbò tó ń fìdí ṣé ilé fẹ́ máa fìdí wọn ni àwọn tó ń gbé síta tó ń gba donation fún ṣé ilé fẹ́ máa ṣe fún wọn ni gbogbo ẹ̀dẹ̀ papọ̀ ẹ̀dẹ̀ fẹ́ bí má nìyẹn o ìwọ Muyideen wà á pa ọ lẹ́nu wà á tún pa ọ lọ́la wà á tún pa ọ lọ́tùnla wùdẹ̀ máa ń pa irọ́ wọ́n á pa irọ́ class by class lórí Àgbàlá kí ló dé tí wọ́n bá ti gbé Muyideen kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ individual ni o Muyideen ó defame Agbala Gabriel seriously ó rí defame wọn pastor yẹn Agbala òde níjà àwọn tó nífẹ̀ẹ́ ló máa jà wà ní pé lágbàtọ́rọ̀ ti ṣẹlẹ̀ Agbala Gabriel ló sọ̀rọ̀ Ọlọ́run gbé àwa dìde láti bá Agbala Gabriel sọ̀rọ̀ yes mùsùlùmí ṣàlẹ̀ mi wáyé tí mo support àwọn afẹ́tọ́ pé pastor mo support ọlọ́pẹ́ mo ní kí pastor yẹn wà lórí òdodo ni Agbala Gabriel kọ́ ló máa gbìjà rẹ Ọlọ́run ti àwa pé yá irọ́ tó bá pamọ́ ẹ máa defend ẹ pẹ̀lú ẹ̀rí tó dájú Muyideen obi tó wá bá rẹ̀ dé báyìí o Muyideen Ọlọ́run á kó ẹyọ o Ọlọ́run á kó ẹyọ advice kan ṣoṣo tí mo lè fún ẹ̀sìn Muyideen òun ni pé àwọn irọ́ tó ti pa yẹn tó mọ̀ wípé ò ní evidence ẹ̀ lọ́wọ́ tètè má lọ kó jẹ báyìí o ẹ̀yin èèyàn ẹ wá pàdé mi lórí TikTok kò
kó ní kálukú wá ṣe opinion ẹ̀ ẹ bá pàdé mi ò ti tọ̀ lórí Yahya Gambari 001 má gbàgbé wọ́n tó bá nídìí àgbo high blood pressure or diabetes tó máa cure rẹ̀ pátápátá tó jẹ́ 100% sure 100% confirm with no doubting tètè kàn sí Yahya Gambari kò síbi tí wàá ti rí ọ̀dọ̀ Yahya Gambari ni wàá ti rí ọlá pé mo dẹ̀ jogún àgbọ̀nlé ló fà á ẹ̀mí pé kan àjogún bá confirm ni bí ó bí ṣeré yes ẹlẹ́ máa sọ pé kò sí cure fún BP jẹ́ sọ fún ẹ BP tó ń wọ̀nyí ó ní bí àwọn bàbá wa yá àtijọ́ ṣe ń treat ẹ̀ kó tó dé pé àwọn òyìnbó dé bẹ́ẹ̀ ni diabetes ìtọ̀ ṣúgà ó ní bá ṣe ń treat ẹ̀ kó tó dé pé àwọn òyìnbó dé gbogbo ẹ̀ pátá ni Yahya Gambari jogún lágbólẹ̀ ṣe confirm lágbólẹ̀ ṣe yàtọ̀ kẹ́ lè confirm pé mi jogún ẹ̀ lé níbi ṣeré bó ṣe máa fi wéyìí hàn yìí òpin náà pé ìwé yìí ẹni tó bá ní kéta tàbí sí lásán pé ìwé yìí o lè rí ìwé yìí mọ́ láyé sí ìwé táwọn bàbá wa yá àtijọ́ lò ní ẹ ṣe ń wo education from A to Z yẹ àgbọ̀lókùn bẹ̀ ṣàṣà ní ẹran àgbo tó wà débẹ̀ tó níbà ṣàṣà ní ẹran àgbo tó wà débẹ̀ tó níbà láwọn àgbo táwọn bàbá wa yá àtijọ́ lò tó fi wá òkè ìyá mi tètè kàn sí Yahya Gambari o tètè kàn sí Yahya Gambari pé tètè ọ̀dà fún tiẹ̀ o tí BP bá pẹ́ jù lára ó máa ń result sí stroke diabetes tó bá pẹ́ jù lára ó máa ń result sí egbò àdáàjì iná láti bẹ̀rẹ̀ nǹkan mi lè wojú ogbò yẹn Ọlọ́run jẹ́ ká kúkú òjijì o tètè kàn sí Yahya Gambari pé tètè ọ̀dà títí ẹ a dẹ̀ ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò níye o tí wọ́n lò tó dúpẹ́ fọ́lọ́run wàláhì tó bá sì lè lò báyìí á di àfìsẹ́yìn léegun fi ṣọ ni o tún gbúrú ẹ̀ mọ́ láyé confam gidi ni nǹkan àjogúnbá là ń sọ̀rọ̀ yìí tètè kàn sí Yahya Gambari ọmọ ìyá mi tètè kàn sí Yahya Gambari mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 091 38 40 3276 091 38 40 3276 ìwọ gbọ́dọ̀ rẹ̀ ti kò ní lórí WhatsApp àti kẹ́ẹ̀tì Yahya Gambari o ìwọ ọkùnrin tí kò ọmọkùnrin yẹn kéré jọjọ rí ẹ lọ táwọn obìnrin rí tó wá ń sá fún ẹ kí ló ń ṣe títí kan sí Yahya Gambari náà agbóhùnbẹ tó máa jẹ́ kíkọ ọmọkùnrin jọ dáadáa ẹ̀dà bóyá wọ́n bí mú ẹni o bóyá ìdákọ́lẹ̀ ló níní o tó pẹ́ náà fi ń súnkì tó fi kéré àgbẹ̀ Yahya Gambari yóò jẹ́ kó yọ dé size tó bá fẹ́ tó bá dé size tó bá fẹ́ ò ní lò mọ́ permanent dẹ̀ ni kò dẹ̀ ní side effect kankan torí pé 100% natural abúlé àfi chemical mix yẹ tó bá notice wà á dúpẹ́ àwọn bàbá wa yá àtijọ́ wọ́n máa ń fẹ́ yàwó 10 wọ́n fẹ́ yàwó 15 wọ́n dẹ̀ ń satisfy wọn wọ́n bímọ bí 100 gbogbo nǹkan tó bàbá yẹn lò tó fi ń ta kété dáadáa gbogbo ẹ̀ pátá ló kún bí tí Yahya Gambari jogún ìwọ́kùnrin tó lè ṣe déédéé àwọn àgbẹ̀ tó bàbá yá àtijọ́ ń lò tó fi wá òkè tó ń satisfy ìyàwó 10 ló kún bí tètè kan sí Yahya Gambari o Yahya Gambari yàtọ̀ ọmọ yá mi wo má lọ fojú di pé kinní kan àdé ń deliver worldwide má lọ fojú di o ẹlòmíì ti rárọ́ confam lélẹ̀ èmi ò ṣẹlẹ̀ máa kó àgbo káàkiri káníkì ń bá kọ́ ẹ̀dẹ̀ ti test ẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dẹ̀ ṣiṣẹ́ tó confam bẹ́ẹ̀ ni mo ti kọ̀ ọmọkùnrin bá kéré tètè kàn sí Yahya Gambari àbí wo obìnrin tó ti pẹ́ ní ọkọ ti lo 10-20 years ní ọkọ ó wá lóyún àárọ̀ dalẹ́ rí mo yá mi tètè kàn sí Yahya Gambari o má jẹ́ kọ́kọ́ ilé ẹ̀ síta kò tó gbígbèsè o obìnrin mi tó ń wọ́ ọmọ ó ti para ilé àwọn aláàfáà ó ti para ilé àwọn pásítọ̀ wọ́n ti gba jẹ́ sọ fún ẹ gbogbo rẹ̀ kọ́ láyé kọ́kọ́ lọ ṣe testing náà àwọn nǹkan máa wà lára obìnrin tó ń jẹ́ kóyún dúró nínú ẹ̀ fibroid wà ń bẹ̀ tó bá tóbi nínú ẹ̀ infection wà ń bẹ̀ nínú ẹ̀ follicular tube blockage wà ń bẹ̀ ẹ̀dà sọmúròrò àti bẹ́ẹ̀ lọ mo yá mi tètè kàn sí Yahya Gambari kò tètè ọ̀dà fún tiẹ̀ kí fibroid yẹn ti yọ bí oṣù 10 wàláì tó bá lu àgbo Yahya Gambari ó tún gbúrò ẹ̀mọ́ láyé wá bíbí ọmọ ni tó bá lọ ṣe operation fibroid á tún padà bọ́ tó bá lu àgbo Yahya Gambari kò tún ní wù mọ́ láyé
kó pé 20 kó pé 20 Agbala Gambari máa clear confirm anything tó bá ṣe ṣàṣà ní àgbo tí ọmọ débi tó ní bá jogun bá ní sí ọmọ ìyá mi tètè kan sí Gambari o lẹ́ẹ̀kan sí mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 091 38 40 32 76 only on WhatsApp tó bá pè direct kò ní lọ orí WhatsApp àti get ya Gambari o tètè má jẹ́ kó pẹ́ tètè kan sí ya Gambari má jẹ́ kí BP yẹn kó lọ bá àti ẹ jẹ́ tètè ọ̀dà fàgbó kó ètè kí ọ àti ṣe fáwọn èèyàn tó ti di àfisẹ́yìn légún fi ṣọ nínú ẹ̀ má jẹ́ kí diabetes yẹn má jẹ́ kó dìgbà tó bá ti ń fa ìgbò àdájìná sí ẹ lára tètè kàn sí Gambari nísìnyí kódà ò ní gbúrẹ̀ mọ́ láyé kọmọkùnrin kiri ní tètè kàn sí Gambari mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 091 38 40 3276 ẹ̀yin tèmi ó yá ẹ wá pàdé mi lórí TikTok kí gbogbo wa kóníkálùkù wá ṣe òpinú ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ṣé kó wọ́n arrest ẹ̀ ní àbí kó wọ́n arrest ẹ̀ but èmi support ẹ̀ kó arrest ẹ̀ torí pé tí wọ́n bá arrest ẹ̀ Muyideen ní máa continue láti máa parọ́ mọ́ Agbala Gabriel lọ nítorí pé 5,000 tó ń fún tẹ́lẹ̀ bá fẹ́ interview Muyideen sí á fún 5,000 tẹ́lẹ̀ bá fẹ́ interview ẹ̀ á fún 10,000 tẹ́lẹ̀ bá fẹ́ interview ẹ̀ á fún ní 2,000 àwọn owó kéréje tó ń gbà yẹn òun ló ń fà so mo support kí wọ́n arrest Muyideen yes tó bá arrest ẹ̀ kò ní yé parọ́ mọ́ and then irọ́ tó dẹ̀ sì fẹ́ pàṣípọ̀ gbogbo èèyàn irọ́ tí Muyideen sì máa pàṣípọ̀ o yes ó sì lè parọ́ wípé Agbala ń fi olúgbòhùn gbáwó lọ́wọ́ àwọn èèyàn ó sì lè parọ́ pé wọ́n sin odidi èèyàn sínú ṣọ́ọ̀ṣì Agbala bẹ́ẹ̀ ni confam sọ fún yín àwọn ọkọ̀ tí Muyideen sì fẹ́ pa nìyẹn wọ́n fẹ́ bí Agbala wó seriously ó fẹ́ gbé má nìyẹn ṣubú but Ọlọ́run ò lè fún wọn ṣe àwa dúró tán táwa yìí bá ṣì ń bẹ láyé ẹ gbàgbé ẹ lè fi Agbala ṣe kankan ẹ lè rí ẹnu wo Ọlọ́jọ́ fún gbogbo wa lẹ́nu ni bẹ́ẹ̀ bá ṣe fẹ́nu bàjẹ́ la máa fẹ́nu tún ṣe pẹ̀lú evidence ẹ ṣáà máa parọ́ ẹni tí tẹ bá sọ ẹ mú evidence wá ẹ máa parọ́ irọ́ tí Muyideen pa á sí ló fẹ́ kó bá báyìí irọ́ tó pa ló fẹ́ kó bá ó ní Agbala báyàwó ẹ̀sùn Agbala lu ẹ́ jìbìtì àwọn ọ̀rọ̀ yẹn ṣàpọ̀ṣà ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí TikTok ẹ wá pàdé mi lórí TikTok ẹ wá gbọ́ gbogbo ẹ̀ pàdé mi lórí TikTok ẹ wá gbọ́ gbogbo ẹ̀. Agbala Gabriel láti kọ́lé fún Muyideen then pẹ̀lú gbogbo wàhálà tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni pé tí Muyideen sọ pé òun pé wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ ni wọ́n ṣe gbogbo ẹ̀ ni tó ń parọ́ káàkiri then ó surprise mi then ní tiwa o tèmi fúnra mi. bẹ́ẹ̀ ni o ìdẹ́rọ́lùwà bẹ́ẹ̀ ni ẹ̀sùn defamation of character ló máa fi gbé yes defamation of character torí pé defamation of character yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù yes it's getting too much nígbà tí woman kan tí wọ́n interview ẹ̀ Muyideen sọ lẹ́nu wípé àṣírí ńlá kan ó wà láàrin Agbala àti ìyàwó òun Muyideen wá mú evidence yẹn jáde o wá mú evidence yẹn àṣírí ńlá tó wà láàrin wọn yẹn wá mú evidence yẹn jáde fún wa ó ní Agbala Gabriel báyàwó ẹ̀sùn wá mú evidence yẹn fún wa olójìbìtì l'Agbala wá mú evidence yẹn fún wa ó ní ilẹ̀ ìjọba ló ń kọ́ ilé sí wá mú evidence yẹn fún wa gbogbo àwọn tó pamọ́ wá mú evidence yẹn wá fún wa o ṣó dẹ̀ rí gbogbo àwọn tí wọ́n dáwó tó fi kọ́lé gbogbo wọn lè sọ pé tó bá ti talé báyìí àwọn fẹ́ gbowó wọn padà o ṣó rí pé tiẹ̀ ti ta ṣó rí pé tiẹ̀ ti bàjẹ́ ṣé o mọ̀ pé Agbala Gabriel àpáta ni tí wọ́n bá forí sọ àpáta ò lè fọ́ orí tiẹ̀ nírí àfọ́ Agbala Gabriel ẹ jẹ́ ká gbàgbé religion àfáà ni mí mùsùlùmí ni mí ẹ jẹ́ ká gbàgbé religion ẹni Ọlọ́run Agbala Gabriel
dábàá yóò dodo ẹ jẹ́ ká sọ wàláhì ẹni Ọlọ́run ni àfáà tó bá sọ pé Àgbàlá Òkè ṣe ẹni Ọlọ́run kò mọ nǹkan tó ń ṣe wàláhì ẹni Ọlọ́run ni Àgbàlá Gabriel. Yes, he is doing wonderful. Imagine kí Àgbàlá Gabriel kó lọ wá lọ fún lówó bí àwọn pastor Adébóyè yẹn bí àwọn pastor Christy yẹn tí wọ́n ní private jet méjì gbogbo ẹ̀ tó lọ bá lọ fún Àgbàlá ní owó yẹn yéé gbogbo ọmọ Nàìjíríà máa gbádùn wàláhì ebi ò ní pa anybody ní Nàìjíríà yìí confam ni wàláhì. It is what is his crime? His crime is defamation of character. Defamation of character ni onikini. Òun ni crime ẹ̀. Tó bá ti arrest ẹ lọ gba bail ẹ ṣùgbọ́n. Àwọn tó ń ba yí rẹ̀ jẹ́ náà nìyẹn. Ẹ jẹ́ ká wo ẹ jẹ́ ká fi meeting yẹn ká máa fi ṣàrẹ́ jàre. Ẹ wá pàdé mi lórí TikTok. Lọ́wọ́lọ́wọ́ báyìí sáré wá pàdé mi lórí TikTok. Má gbàgbé bó tó bá nídìí agbó mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. Àgbàlá Gabriel láti kọ́lé fún Muyideen. Then pẹ̀lú gbogbo wàhálà tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni pé tí Muyideen sọ pé òun pé wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ ni wọ́n ṣe gbogbo ẹ̀ ni tó ń parọ́ káàkiri. Then ó surprise mi. Then ní tiwa o tèmi fúnra mi pẹ̀lú àwọn tó wà ní tẹ́lẹ̀ àti sọ fún lọ́ọ̀yà àwọn ti kọ lẹ́tà sí àwọn SSS wọ́n take over case yẹn so that wọ́n lọ arrest Muyideen. Wọ́n bá ti arrest ẹ̀ àwọn tó ní àkáǹtì fún arrest wọn. Then man tó wà ní US wọ́n invite ẹ̀ tó record kìíní ẹ̀ wọ́n invite ẹ̀. Then wọ́n lọ sí MTN wọ́n dẹ̀ connect phone tó fi sọ̀rọ̀ so that wọ́n lè mọ voice ẹ̀ tó sọ̀rọ̀ time tí wọ́n sọ̀rọ̀ phone tí wọ́n fi sọ̀rọ̀ gbogbo kan jẹjẹ so that ká lè ní fact. Gbogbo àwọn àfáà tí wọ́n ń support èké àtàwọn wòlíì tí wọ́n ń support èké anybody tó bá ti wà liable to that thing kó jìyà ẹ̀. Then olórí ẹ̀dẹ̀ ni pé wọ́n ní wọ́n fẹ́ ta ilé pé wọ́n lọ tà tí wọ́n ń support ẹ̀. There was a man tó sọ pé ìgbà tí pé Muyideen tó bẹ́tà àwọn kan tó wà ní US. Then tí ọ̀pọ̀lẹ̀ ò pé tí ò dẹ̀ yé tí ò pé pé irú Muyideen yẹn tó bá ń pé irú ẹ̀ tó bá wà ní ìlú òyìnbó ń bí ìsáyédà tó wà ní home ọkọ̀ wà lẹ́wọ̀n irú ẹ̀ ò lè gbé ní society ní bó ṣe ń ṣe yẹn torí alágbèéní wọn máa ń bẹ̀bẹ̀ kó wà ní jẹun ní ojú wọn á ní tẹ̀ ìdá ní bẹ́ẹ̀ wọ́n ní rédíò tẹ̀sán wọ́n fi ń sọ̀tọ̀ kú sọ wọ́n fi ń sọ lẹ́nu àlè máa á jù pẹ̀lú wọn. Gbogbo àwọn àfáà tó dẹ̀ jẹ́ pé tí wọn kì í jẹ́ àfáà Ọlọ́run ará àwọn àfáà tó jẹ́ àfáà Ọlọ́run because gbẹ̀sìn má gbẹ̀sìn kì í ṣọ̀rọ̀ jà ilé ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn tá a dáwó fún Muyideen a kì í ṣe Muslim bẹ̀t a dáwó fún gẹ́gẹ́ bí ènìyàn a fẹ́ ká rí gẹ́gẹ́ bí ìjà ẹ̀sìn bẹ̀tẹ̀ bá tún pé ẹ fẹ́ ta ilé Muyideen owó wa a fẹ́ gbà so that wọ́n ta ilé wọ́n dá owó fún ó wà ní record owó ìkọ́ tí mo fi transfer owó sí Àgbàlá Gabriel lọ́jọ́ yẹn ó wà ń bẹ̀ ìkọ́ tá a dẹ́bi dé then kálẹ̀ forward receipt wa a fẹ́ gba owó wa tó bá ti tà kó dá owó wa padà. That's the reason that we want to know anything tí ẹ bá fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn so that before ká tó ra dọ̀. Ó ṣe yẹ kó rí náà nìyẹn ní ọkọ mi wá kó wá lọ́pọ̀ èyí sì lè bá òye sí ara wọn á ṣiṣẹ́ nípa wà lórí ìdúró là ń gbà padà ní pé nǹkan bẹ́ẹ̀ kọ́ mọ̀ èwo ní kò sọ pọ̀ ọ̀wọ́ tí wọ́n á lọ sí pé ọ̀kan wá sí pé òun lè mú wa nínú tó wá pé kí ni wọ́n bá sí owó rẹ̀ sí àkọ́kọ́ tó bá ṣe náà wọ́n wá sẹ́dẹ̀ sí wọ́n sì wá sọ wọ́n wá sọ̀rọ̀ ní ìbálòpẹ́ wọ́n á pè ó pè ọ̀nà wà ìgbẹ́lẹ́jẹ̀ lọ́sí fún wọn ti tì nígbà ọmọdé bàbá àti wọn ti tì. Báwo lẹ ṣe sàràgbà? Bàbá fi ọ̀pọ̀ máa dalẹ̀ àyípadà bá wà padà. Conclusion ní orí bìtì ni pé a ti kọ lẹ́tà sí àwọn SSS tó kún investigate the matter so that wọ́n lọ arrest Muyideen so that gbogbo bó ṣe ṣẹlẹ̀ àwọn tó bá ìbọn fún arrest. Second one dẹ̀ ni pé a kọ lẹ́tà báyìí adẹ̀ tẹ̀sí Àgbàlá Gabriel nǹkan tá a fi sẹ́ndì owó sí kó rí owó tá a sẹ́ndì sí tó wá ní ta lé Muyideen kó dẹ̀ máa dáwó wa padà. That is the final conclusion. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Wọ́n ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí. Títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.